Kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà, orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì, Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Nǹkan tèmi máa ń ṣe lórí social media òun náà ni pé mo máa ń rán àwa Yorùbá létí pé ká padà síbi àṣà wa. Èmi ò sọ̀rọ̀ nípa ẹ̀sìn bí kò ṣe àṣà, nítorí pé there is freedom of religion. Èyí túmọ̀ sí pé òmìnira wà fún kálukú láti ṣe ẹ̀sìn tó bá wù. Ṣùgbọ́n ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká sọ àṣà Yorùbá, ẹ má jẹ́ ká sọ nù. Òyìnbó gan wọ́n rí n tó dá nínú àṣà wa tó ń kọ́, kí wá ló dé tẹ́ pé àwọn ọmọ aláṣà gangan tá a wá fẹ́ sọ àṣà wa nù. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ pé tèmi bá wá sórí social media, mo máa ń kọ́ àwọn èèyàn ní kankan àbí méjì nínú ọ̀rọ̀ ìwé àtegbò. Èyí tí mo fẹ́ kọ́ wa oníṣẹ́ kan, mo ti sọ rí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò jẹ́ kí n gbádùn pẹ̀lú ìjẹ́rìísí. Kódà program tá lọ ṣe ní Ìkòròdú, èèyàn bíi 3 ló tún sọ̀rọ̀ nípa iṣẹ́ náà. Iṣẹ́ náà nǹkan kékeré ni, ṣùgbọ́n bí èèyàn bá lò ló máa mọ̀ pé nǹkan ńlá ni. Lálákọ̀ọ́kọ́, ó máa ń ṣiṣẹ́ àṣínà, tó ṣe pé tí gbogbo nǹkan bá dí gágá tí èèyàn bá lò, ọ̀nà àbáyọ máa fojú hàn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bákan náà, tán bá sọ ní láta àbọ́fà, tí èèyàn bá nu àgbo yìí náà, ó máa ń ṣiṣẹ́ fún un. Kí la wá fi ń ṣe àgbo náà? Ẹ ká wá ewé kan tó ń pè ní ewé ẹ̀yìn olóbe. Small leaf ni àwọn olóyìnbó máa ń pè, tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá, nílẹ̀ káàárọ̀ oòjíire, wọ́n máa ń pè ní ewé ẹ̀yìn olóbe. Tá bá ti rí ewé ẹ̀yìn olóbe, ẹ ká wá àtàjọ̀sìn náà. A wá gbó papọ̀. Tá bá ti gbó, ọtí la fi gbó, kì í ṣomi. Ìwọ tó bá yẹ pé ò wá kí ń mọtí, kó yẹra fún iṣẹ́ náà. Kò nílò kí èèyàn máa rò lẹ́mìí àbí kó máa béèrè pé àwa tá kì í mọtí, báwo la ṣe fẹ́ ṣe? Àwọn tó ń mọtí ló wà fún. Ṣínáp la fi gbó àbó gògóró. Tá bá fi gbó tán, ẹ ká wá dà sínú ìgò kan àbí ike kan kó wà ńbẹ̀. Kì í ṣe pé a fẹ́ gbó tán ká da ewé nù, ẹ jẹ́ kó wà ńbẹ̀ kó máa yòrò síbẹ̀. A máa mú ní ṣọ́ọ̀tì kan láàárọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọba tó dá ewé, ọba tó dá egbò, òògùn tó máa ń ṣiṣẹ́ dáadáa ni. Ọ̀nà máa ń ṣí, bẹ́ẹ̀ sì ni tó bá sọ ní láta, ó máa ń ṣiṣẹ́ fún un.